tó so wá papọ̀ ọjà fún ó wà lára nǹkan sábà fún ìṣèjọba Ọ̀yọ́ lẹ́yìn àwọn ẹ̀ṣọ́ ó dẹ̀ ní bàbá orí pé ìlú àpòlùkọ́ lónìí o ní ilẹ̀ Yorùbá fún ọdún tó pẹ́ ṣùgbọ́n Aláàfin máa ń dáàbò bò àpò orí pé tó gún bá dé àpò á dín nǹkan tó jáde láti bẹ̀ sí ọ̀rọ̀ lọ́wọ́ so bàbá mo kí àwọn kábíyèsí tó wà bí kí àwọn ọmọ gàjì kí àwọn àlejò tó wà bí èsì ẹ̀kú dìde. Mo bá ààrẹ Lájí Abbas yọ ẹkú oríire ní iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe wípé àwọn èèyàn ò fẹ́ òótọ́ ọ̀rọ̀ àwọn èèyàn láìkí àròsọ tàbí àròkọ ẹ̀tọ́ bá dẹ̀ ń sọ àròsọ tàbí àròkọ ìrọ̀rọ̀ máa pa mo máa ń tẹ̀lé gbogbo nǹkan tí Lájí Abbas máa ń sọ nípa ìtàn ìmọ̀lẹ̀ ti ríbi tó kù díẹ̀ káàtó a máa ń pera wa ráwọn tó ń sọ ìtàn pọ̀ ṣùgbọ́n Lájí Abbas nìkan ni mo rí gẹ́gẹ́ bí olódodo tí máa ti gbọ́ ìtàn máa pè é aṣọ fún mi kò kí ṣe òun iṣẹ́ tí ọ̀rọ̀ bá ṣe fún ọdún mẹ́wàá tí kò rákò bá ń bẹ̀ tí kò rí dààmú iṣẹ́ tọ́lọ̀ fi ràn ẹ̀yin wá ṣe fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀tún wá ń dúpẹ́ lọ́jọ́ tèmi ẹ mọ rírì Ọlọ́run mo bá yíyọ̀ ní agbára Ọlọ́run ẹ̀ní kábàámọ̀ níbi ẹ̀rọ ẹ̀ní fọmọ ṣe ẹ̀ní fàyà ṣe ẹ̀mí yàgùn Ọlọ́run á tún máa fi ìmọ̀ àti òye fún ọgbọ́n yín torí náà ẹ ṣe púpọ̀ dúpẹ́. Ẹ bá ṣe kábíyèsí fún bàbá wa lákòókò ọkọ̀ pàdé ọ̀sọ̀ọ̀sẹ̀ ní bá ti wá sí dínásì máa kì í lórí dínásì ẹ̀fọ́ wa. Thank you.